Ẹ kú dédé ìwòyí o, gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ àlàáfíà lẹ wà bí? Àlàáfíà Elédùmarè kò ní fẹ́ nìkankan wá sílẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, orúkọ tèmi ò yípadà, Olúwadámilọ́lá lèmi ń jẹ́, tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí Dámilọ́lá Eléwì. Bẹ́ẹ̀ ni, èmi lọmọ wọn ní ìlú Ògbómọ̀ṣọ́, Ògbómojúgun. Èmi lọmọ wọn ní ìlú Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin. Àwa lọmọ òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà. Èmi lọmọ wọn ní ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé. Àwa lọmọ Àjẹ̀gbíyó ọmọ àfikàrà ń fọrí mu. Ẹ káàbọ̀ sí orí ètò wa Ṣàlàyé ẹ̀ jẹ́ kó yé mi. Òun ni ètò yìí. Lórí ètò lẹ́yìn ohun kékeré òun la mú wá fún wa. Ó jẹ́ gbólóhùn méjì èyí tí a lò papọ̀ ní èdè òyìnbó tàbí ní èdè Gẹ̀ẹ́sì tí a wá fẹ́ túmọ̀ wọn sí èdè Yorùbá. Iṣẹ́ àmúrelé tiwa níbí báyìí ni pé tí mo bá ti ṣàlàyé gbólóhùn méjèèjì yìí fún wa ní èdè Yorùbá, a máa wá mú àwọn gbólóhùn méjèèjì yìí, a máa lò wọ́n papọ̀, a máa pè wọ́n ní ọ̀rọ̀ kan. Ẹ lè fi ṣọwọ́ ránṣẹ́ sí wa ní yàrá ibi tí olóyìnbó ń pè ní comment section. Ẹ máa bá mi ká lọ. Gbólóhùn àkọ́kọ́ òun ni olóyìnbó ń pè ní creeper, èyí tó túmọ̀ ní èdè Yorùbá wípé àfòmọ́. Tá a bá sọ̀rọ̀ nípa àfòmọ́, àfòmọ́ jẹ́ ohun kan tí kò ní ìmí nínú, nǹkan tí kò lè dá dúró. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, àwa tí a bá mọ ewé ànàmọ́, ẹ mọ̀ pé ewé ànàmọ́ àbí ewé èso tí wọ́n ń pè ní watermelon, wọn ò lè dá dúró, wọ́n máa ń lọ́mọ, wọ́n dàbí ìtàkùn, wọ́n máa ń lọ́mọ nǹkan ni wọn ò lè dá dúró. Tàbí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí àwọn ẹyẹ, kò sí bí ẹyẹ ṣe lè fò lójú ọ̀run títí ibì kan náà ló máa padà bà sí. Ó jẹ́ àwọn nǹkan tí wọn ò lè dá dúró, nǹkan tí wọn ní ìmí nínú. Igi ní ìmí nínú, ó lè dá dúró lọ́rọ̀ àti wọn. Ṣùgbọ́n àwọn lè jẹ́ bí nǹkan àfòmọ́, àwọn nǹkan tí kò ní ìmí nínú, jẹ́ pé wọ́n ní láti lọ́mọ nǹkan kó tó di wípé wọ́n lè dá dúró. Òun ni à ń pè ní creeper. Gbólóhùn kejì ní èdè òyìnbó òun ni jipper. Òun là ń pè ní jipper. Tá a bá sọ̀rọ̀ jipper, tá a bá ní ká túmọ̀ rẹ̀ ní èdè Yorùbá, ó túmọ̀ sí wípé nǹkan ẹ̀rù, a lè pè ní ẹ̀rù, a lè pè ní nǹkan ìyàlẹ́nu tí olóyìnbó ń pè ní surprise, nǹkan tí a fọkàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan tí a lérò, òun ni à ń pè ní jipper. Tí olóyìnbó bá wá lo gbólóhùn ọ̀rọ̀ méjèèjì yìí papọ̀, wọ́n á ní jeepers creeper. Mo wá fẹ́ kí àwa náà, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa ní èdè Yorùbá, mo fẹ́ ká lẹ ọ̀rọ̀ méjèèjì yìí tí mo ti ṣàlàyé fún wa pé àfòmọ́, mo lè ti pe jipper fún wa ní ẹ̀rù tàbí ìyàlẹ́nu. Mo wá fẹ́ ká lo méjèèjì yìí ká lò papọ̀. Ẹ fi ṣọwọ́ ránṣẹ́ sí wa tẹ́ bá ti ṣe tán nínú yàrá ìkàwé comment section yẹn. Ẹ fi ṣọwọ́ ránṣẹ́ sí wa. Ọ̀dà èmi tún fẹ́ máa lọ lénìí o. Ó tún di ìgbà kan náà. Tẹ́ bá ní ohun kan tàbí òmíràn bóyá ẹ fẹ́ ká bá yín polówó ọjà, ẹ lè kàn sí wa ní orí ètò yìí tàbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A máa dá yín lóhùn. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ kan tàbí òmíràn, yálà ìgbéyàwó, ìkómọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ fẹ́ eléwì tó máa fi ewì dá yín lára yá, ẹ lè kàn sí wa lórí TikTok yìí. Ẹ check page wa tí à ń pè ní Dámilọ́lá Eléwì. Ọ̀dà náà ó dìgbà kan náà. Ẹ ṣé.